ẹ̀yin tèmi ó ti ṣẹlẹ̀ o Abbas Akande Obesere wọ́n ti tún jáde báyìí o wọ́n ní lórí àwọn bloggers tó bẹ̀rẹ̀ sí ń jà fún oríṣiríṣi àwọn Fuji artists. Bàbá Obesere ní ẹ wá ẹ tẹ̀ slow ẹ mọ̀ pé àwọn náà lẹ̀ ń jà fún o ìfẹ́ tó dẹ̀ wà bẹ́ẹ̀ náà lẹ̀ ń jà sí kò ń ṣe kẹ́ máa sọ̀kò síra yín wọ́n nítorí àwọn tẹ̀ ń jà sí at the end of the day àwọn náà máa tún jókòó pọ̀ o àwọn jọ ń jókòó pọ̀ àwọn jọ ń jẹun ni o ẹ̀fẹ̀ yìí kẹ́ má di pé yìí gan ẹ̀tún máa wá blame ara yín wọ́n ní kẹ́ má ta òsínra yín mọ́ tẹ́ bá fẹ́ promote àwọn tó bá yẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn dénú ẹ má forí àwọn gbára wọn ẹ má promote show táwọn bá lọ ṣe pé show yìí eré yìí dùn ó lárinrin ó ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ bọ̀ kò ń ṣe kẹ́ má fi kan compare kan kẹ́ má gbé kan lù kan because eléyìí ó lè dá yanrinlẹ̀ ní àgbòlé Fuji so tìtorí ìdí èyí Bàbá Obesere ti jáde o wọ́n pàrọwà fún ọ̀tún àti òsì àti fáànù Pasuma àti fáànù Taye Currency àti fáànù Òṣùpá àti fáànù gbogbo musician tó kù wọ́n ní ẹ lọ fọwọ́ ṣe ọ̀kan o ẹ ṣèrà yín lọ́kan wọ́n ní tẹ́ bá máa promote àwọn ẹyẹ tàùn síra yín ẹyẹ ìjà kẹ́ máa forí àwọn gbára wọn ẹjọ́ lọ gbọ́ ilé ìlẹ́nu Abbas Akande Obesere and don't forget to subscribe, like and share. This is DG Naija TV. Ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fi mọ̀ ṣọ̀kan ká pọ́n lé ní o Fuji Musicians Association ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ẹ̀yin ṣọwọ́ bloggers tó ń fẹ́ tẹ̀lé Fuji ẹ jẹ́ á fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè Fuji Musicians Associations ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ẹ̀yin ṣọwọ́ bloggers ìṣọwọ́ presenters tó ń fẹ́ tẹ̀lé Fuji ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ni. Well, orúkọ tèmi náà ni Alhaji Abbas Akande, the Paramount King of Music, àgbà tí wọ́n bá wọ́n àgbègbè ilẹ̀ Yorùbá òòṣà ńlá. Ẹ rí ọ̀rọ̀ yìí ó ti dé góńgó ẹ̀mí mi nítorí pé èmi ò ń ṣe oníjàngbọ̀n mi ìdẹ́ ṣe oníwàhálà bó dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣeré Fuji yìí náà à ń ṣe oníwàhálà àwọn olólùfẹ́ wa àwọn náà máa ń gba ọ̀rọ̀ bákanbàkan kò dẹ̀ sí nǹkan míì tó ń ṣe wọ́n o ìfẹ́ wa náà ló ń pa wọ́n bí ọtí ìfẹ́ wa ló ń pa wọ́n bí ọtí a dẹ̀ appreciate ẹ ṣe gan ẹ kú àdótì wa àmọ́ èmi Alhaji Abbas Akande mo ń fi àsìkò yìí mo fi ń bẹ̀ yín bloggers tí ẹ máa ń sọ̀rọ̀ nípa àwa olórin ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa àwa olórin tẹ́ ń sọ pé olólùfẹ́ yín la jẹ́ ẹ jọ̀ọ́ mo ń fàsìkò yìí bẹ̀ yín ẹ má sọ pé ẹ fẹ́ máa gba ìjà ẹnìkan jà mọ́ torí Ọlọ́run bá a bá rẹni tọ́rọ̀ yìí ń bínú bí mo ṣe ń sọ yìí kó jọ kó fọwọ́ wọnú kó jèbù rẹ̀ àwọn àgbàlagbà ní kí n wọ́takọ́ta a máa ń wọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bloggers mi Alhaji Abbas Akande tẹ́ ẹ sọ pé èmi lẹ fẹ́ràn ẹ jọ ẹ promote iṣẹ́ wa ni ibi tá a bá ti lọ òde ẹ bá wa polówó ẹ pé òde tí Alhaji Abbas Akande ti ṣiṣẹ́ lánàá wọ́n ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ wọ́n jayé ń bẹ̀ wọ́n jó ń bẹ̀ inú àwọn èèyàn dùn ń bẹ̀ ẹ̀yin tẹ́ ń promote àwọn ẹlòmíì náà ẹ̀yin tẹ́ ń promote àwọn olórin míì náà mo fọlọ́n bẹ̀ yín ẹ jẹ́ kí gbogbo wa yọwọ́ lórí ọ̀rọ̀ pé à ń bára wa jà ẹ promote olórin tẹ́ ẹ bá fẹ́ in a good way ni ẹ sọ dáadáa ń pa wọn ipa òde tí wọ́n bá lọ àbí kọ́nsáàtì tí wọ́n bá ṣe àbí ibi tí wọ́n bá lọ tí wọ́n rà pọ́n lé ń bẹ̀ ẹ sọ nípa ẹ̀ ẹ má sọ pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ tí a máa bá onílé kejì tẹ́ ẹ bá sọ pé ẹ ń jà fún wa ẹ ń sọ̀rọ̀ wa àbẹ̀lẹ̀ fẹ́ jàjà kan tí ò ẹ fẹ́ máa gbèjà wa jà ẹ̀yin ká sọ̀rọ̀ ayé lẹ́nu àjẹ́dọ̀ títí torí àwa tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ẹ̀yẹ ẹ máa padà rí gbogbo wa papọ̀ lọ́jọ́ kan o kì í dẹ̀ ṣe lọ́jọ́ kan ẹ máa padà rí gbogbo wa papọ̀ bí tó bá yẹ ká ti pàdé mo lè fẹ́ fojú sí ẹ jọ ẹ promote wa ni ẹ̀yin tèmi ẹ sọ dáadáa pa mi ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fi mọ̀ ṣọ̀kan ká pọ́n lé ní o Fuji Musicians Associations ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè ni ìṣọwọ́ bloggers torí Ọlọ́run ẹ jẹ́ á fi mọ̀ ṣọ̀kan ká pọ́n lé ní o
èmi Alhaji Abbas Akande, the paramount king of music, àgbà sábàbà fún àbùkù ilẹ̀ Yorùbá, òòṣà ńlá